pẹ̀lú orin bàbá wa S2Ep3 mo kí yín káàbọ̀ sórí ètò Yorùbá dùn lédè fún tọ̀sẹ̀ yìí. Ara líle lóògùn ọ̀rọ̀ dákun bá wa ṣe o báwa lòun lásìkò àyíká ti ṣe. Èdùmàrè jẹ́ a rí bá ti ṣe. Owó àjọmọ àtàláfíà ara bàbá má fi kan mọ́ wa báwa lòun lásìkò àyíká ti ṣe. Ẹ wò mí lórí ètò lénìí n tí mo fẹ́ kẹ́ ẹ jájọ gbéyẹ̀wò iṣẹ́ àti ìṣẹ́. Ẹ̀mí gígùn ló ṣe pàtàkì Olúwa fi ta wá lọ́rẹ báwa lòun lásìkò àyíká ti ṣe. Ẹjọ́ rí bàbá wa òbí kó máa lọ lábẹ́lẹ̀. Mo kí yín káàbọ̀ sórí ètò fún tọ̀sẹ̀ yìí. Ọ̀dẹ̀ ò dábí ní àọ̀dọ̀ yín. Láṣẹ Olódùmarè yóò máa ju gbogbo wa ṣe. Ẹ ṣeun, ẹ kú àtìlẹ́yìn ètò wa. Ẹ wò mí lọ́sẹ̀ yìí. Ọ̀rọ̀ kan ló ń jẹ mí lọ́kàn tí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká jọ ṣe àgbéyẹ̀wò rẹ̀ lórí ètò Yorùbá dùn lédè. Iṣẹ́ àti ìṣẹ́. Ẹ wò mí, Èdùmàrè kò ní já fìṣẹ́ lògbà. Ṣùgbọ́n tá a bá wò ó látàrí àti má ṣiṣẹ́, ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣiṣẹ́ tó ń pọmọnìkejì lẹ́kún. Lórí ètò nítọ̀sẹ̀ yìí, mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká jọ gbé òwe mẹ́ta yẹ̀wò láti kín kókó ọ̀rọ̀ wa lẹ́yìn iṣẹ́ àti ìṣẹ́. Òwe àkọ́kọ́, Yorùbá bọ̀ wọ́n ní iṣẹ́ ajé kò gbé bòòjì. Àbí òye yín, Yorùbá bọ̀ wọ́n ní iṣẹ́ ajé kò gbé bòòjì. Omore òjìkùtù ni. Kí ni Yorùbá ń pè ní omore? Ẹgbẹ́ pé ẹbí tàbí táwọn olóyìnbó pè ní family. Iṣẹ́ ajé ò gbé bòòjì, wọ́n á parí ẹ̀ pé omore òjìkùtù ni. Ẹ wò ọ̀pọ̀ wa la fẹ́ ṣe fanda ládùúgbò, a fẹ́ lo ọkọ̀ bọ̀gìnì, a fẹ́ gbélé ńlá, ṣùgbọ́n a fẹ́ṣẹ́ ṣe. Omore òjìkùtù ní sí ajé. Ẹrẹ́ni tó ń sùn tó ń falala lákòókò tí gbogbo aládùúgbò tí wọ́n ti ń rebi iṣẹ́, ó sùn ó tàkàkà ó sì fẹ́ yan fanda láàrin àdúgbò. Iṣẹ́ ajé ò mọ bòjì. Ẹ̀yin èèyàn mi, omore òjìkùtù ni. A jí ní kùtù hàì. Nígbà táwa ń dàgbà, àwọn bàbá wa wọ́n á jí ní kùtù hàì láti lọ inú oko. Inú oko yìí ní ìdákọ̀mú ó bá wọn. Wọ́n dákọ̀mú tán, ibẹ̀ náà ni wọ́n wà tí wọ́n ti jẹ tọ̀sán kó tó di pé wọ́n mọ bọ̀ wálé lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ gbẹ̀rẹ́. Iṣẹ́ ìpààyàn àìṣe rẹ̀ làbùkù. Iṣẹ́ ajé kò mọ bòójì. Omore òjìkùtù ni. Bàbá wa òwe ẹgbọ́n sókè. Ẹ wò mí lẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀, Yorùbá bọ̀ wọ́n ní iṣẹ́ kìí sohun àmúṣeré, ìyà kìí sohun àmúyangàn, orí burúkú tẹ̀sí ń wò yìí kìí sohun àmúṣe fàájì. Iṣẹ́ kìí sohun àmúṣeré, ìyà kìí sohun àmúyangàn, orí burúkú kìí sohun àmúṣe fàájì. Èdùmàrè kò ní jẹ́ kẹ́yìn àtèmi ká sorí burúkú. Iṣẹ́ yìí sohun àmúṣeré. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí,
òun la gbọ́ táwọn alokóló ń kígbe nígboro ìlú Ìbàdàn tán ṣekú pọ̀ pọ̀lọpọ̀ àwọn èèyàn látàrí àti lówó. Ṣé ẹ mọ̀ pé Yorùbá bọ̀ wọ́n ní ohun tá a bá ṣiṣẹ́ fún kì í lè tọ́jọ́. Àwọn tí wọ́n ti ṣiṣẹ́ tí wọ́n kówó jọ ni wọ́n dì pàǹpá láti gbowó lọ́wọ́ wọn. Ẹ jẹ́ á róore ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ á múṣẹ́ ṣe lákòókò rẹ̀, ẹ jẹ́ á gbọ́ràn lákòókò rẹ̀. Pàápàá jùlọ ẹ̀yin èwe yìí, ẹ fẹ́ gbọ́kọ̀ bọ̀gìnì, ẹ fẹ́ gbélé ńlá, ṣùgbọ́n lákòókò tí àwọn ṣiṣẹ́ tí wọ́n jí ní kùtù wà tí wọ́n ń rebi iṣẹ́, ẹ̀yin sùn ẹ nasẹ̀. Iṣẹ́ kì í ṣohun àmúṣeré, ìyà kì í sì ṣohun tá a mú yangàn, orí burúkú kì í ṣohun àmúṣe fàájì. Ẹ wo ẹni tí ò bá ṣiṣẹ́ ó di dandan kó ṣiṣẹ́. Ṣùgbọ́n ẹ wá má gbàgbé o pé ìṣẹ́ gan tẹ̀ ń wò yìí kì í pààyàn, ayọ̀ ní í pààyàn. Nítorí pé lọ́pọ̀ ọ̀gbà a lè máa ń ṣiṣẹ́ torí ẹlòmíì tí ń gbọ́ mi lè máa wò pé ṣùgbọ́n mò ń ṣiṣẹ́ òun náà kò yọ. Gbìyànjú tẹ̀síwájú, má sọ̀rètí nù, nítorí pé ọba lókè ó ń bojú wolẹ̀ tó ń wo gbogbo wa, yóò sì dá wa lóhùn gẹ́gẹ́ bí bàbá wa Òbé ṣe wí, yóò dá wa lóhùn lásìkò tiẹ̀. Má ti torí pé òun lù kò tí ì dùn ló wá darapọ̀ máwọn adigunjalè tí ń jalè, tí ń kólé onílé, tí ń pààyàn, tí ń gbọ́kọ̀ ọlọ́kọ̀. Má sọ̀rètí nù ẹ̀yin èèyàn mi, nítorí pé Yorùbá sọ pé iṣẹ́ kì í ṣohun àmúṣe fàájì. Ìṣẹ́ tẹ̀sí ń wò yìí, Yorùbá bọ̀ wọ́n ní kì í pààyàn, ayọ̀ ní í pààyàn. Gbìyànjú ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ á ṣiṣẹ́ lásìkò tiẹ̀, ṣùgbọ́n má fiṣẹ́ tó ń ṣe pa ọmọnìkejì lẹ́kún. Ẹ jẹ́ ní lè rí ìbéèrè kan. Ǹjẹ́ ara ẹni tó jẹ́ pé ó lè jáde síta kí wọ́n bí pé iṣẹ́ kí ló ń ṣe kó sì náwó kèkó pé olè ni mò ń jà? Ẹ gbọ́ ná ẹ̀yin èèyàn mi, ṣáà lè rí irú ẹni bẹ́ẹ̀ kó pé iṣẹ́ mi olè ni mò ń jà? Kò ṣeé mú yangàn, orí burúkú ni, kò ṣeé mú yangàn. Ṣùgbọ́n ara ẹni tó jẹ́ onímọ̀ ẹ̀rọ tàbí ara ẹni tó jẹ́ dókítà tàbí ara ẹni tó jẹ́ olùkọ́ tán bá níṣẹ́ kí ló ń ṣe yóò náwó òkè, yóò wí pé olùkọ́ ni mí, dókítà ni mí, onímọ̀ ẹ̀rọ ni mí. Ìwọ tó wá ń jalè ó wá lè náwó òkè bí? Ọ̀jáwé ilé onílé bó tiẹ̀ lẹ́yìn. Iṣẹ́ kì í pààyàn, àìṣe rẹ̀ òun làbùkù. Bàbá Òbé, ẹ bá ń gbóhùn sókè. Èdùmàrè yóò dá wa lóhùn lásìkò tó tọ́ àti tó yẹ. Ẹni gígùn tó ṣe pàtàkì, Olúwa fi ta wá lọ́rẹ, dá wa lóhùn lásìkò, àríbá ti ṣe. Èdùmàrè yóò jẹ́ kí gbogbo wa ó rí bá ti ṣe, á sì rọ́nà gbégbà. Ẹ má gbàgbé ọ̀rọ̀ ìyànjú mi ni wípé má sọ̀rètí nù, ó lè máa lù ú kó má tí ì dùn. Fọ̀rọ̀mọ́ Ọlọ́run kò ní pẹ́ kò ní jìnnà, torí nídìí iṣẹ́ yìí ibẹ̀ náà lọ́lọ́run ó ti gbé mímọ̀ ṣe dé, ni ó gbé búrùjì dé tí ó yọ, tí gbogbo èèyàn ó sì rí wípé alágbára lòlúwa. Má sọ̀rètí nù ọ̀rẹ́ mi, nítorí wípé iṣẹ́ yìí pa ní o, àìṣe rẹ̀ òun gan làbùkù. Tó kò ní jù báyìí lọ lórí ètò Yorùbá Dùn Lédè fún tọ̀sẹ̀ yìí. Títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tá a tún pàdé, èmi á mọ̀ pé Àkànní Ọ̀kín lèmi jẹ́. Èmi lọmọ oníyàwó mẹ́bí, ọmọ ará òkè màgbọ́n láàkìtàn, ará yòówù sunú ògbé màgbọ́n, èmi lọmọ ẹ̀gbẹ́jì owó, ọmọ olówó gàngún olé, ọmọ olówó gàngún òde. Wọ́n bá ọ délé o, wọ́n bá ọ délé, owó máa wù mí o, wọ́n bá ọ délé, ó di wọ̀ bí ọjọ́rọ̀.